pẹ̀lú ìjọsìn ńlá làwọn ọmọ ìlú ayétọ́jú fi bẹ̀rẹ̀ ọdún èyí tí ó jẹ́ àṣekágbá wọn tó wáyé ní ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta ọdún tí a wà yìí nílùú ayétọ́jú lábẹ́ àṣẹ ìlú ìfọ̀yín lẹ́yìn odidi ọjọ́ méjì gbáko tí wọ́n fi ṣe ayẹyẹ lórí àwọn àṣà àti ìṣe wọn pẹ̀lú ìwọ́de nílùú ayétọ́jú tilétoko lọ́jọ́ kẹtàlá àti ọjọ́ kẹrìnlá oṣù kẹta ọdún 2020 lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún tí ayẹyẹ ọ̀hún búrẹ́kẹ́ ní gbàgede ibùdókọ̀ ti ìlú ayétọ́jú ló ti kàbá yìí gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tó mójútó ọ̀rọ̀ ọdún náà kí ó tó di pé ó di ṣíṣe Alhaji Saheed Adeosun ó ṣe lálàyé lójú gbogbo àwọn èèyàn nípa bí inú ẹ̀ ṣe dùn tó lórí ohun tí wọ́n ń gùnlé láti fi ṣe ọdún ọmọ ayétẹ́jú lápapọ̀ ó ṣe àpèjúwe lórí ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tí àwọn gbé tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú ayétẹ́jú tí wọ́n sì ń dá sí ètò èyí tí ó jẹ́ ti ọ̀rọ̀ ìdáwó tí wọ́n bá ní kí wọ́n ṣe láti fi gbé ìlú ọ̀hún lárugẹ Alhaji Saheed Adeosun. ìdùnnú mi alákọ̀ọ́kọ́ ẹgbẹ́ ọmọ ayétẹ́jú lápapọ̀ ó wáyé láti ọ̀dọ̀ àbúrò wa kò ní gbàgbé Tòfìl àgbẹ̀ ọdún ọmọ ayétẹ́jú lápapọ̀ kanlẹ̀ nítorí ìdàgbàsókè ìlú ayétẹ́jú ẹni a nídìí pípọ̀ nínú ayétẹ́jú a sì mọ̀ pé àwọn ọmọ ìlú ayétẹ́jú kan làwọn dúró láti lè ṣe ìlú ìjọba tó máa ràn á lọ fùkún. Nígbà tó ń sọ̀rọ̀ tirẹ̀ ẹni tọ́lọ́hún lò láti ṣe àgbékalẹ̀ fòrọ́ọ̀mù kan tá pè ní ọmọ ayétẹ́jú lápapọ̀ èyí tí ń ṣe arákùnrin Tòfìl kò ní gbàgbé tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ ìlú ayétẹ́jú ṣe lálàyé lójú gbòòrò àwọn èèyàn nípa gbólóhùn ọpẹ́ rẹ̀ èyí tó dúró lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run lòun láti jẹ́ kí gbogbo ọmọ ìlú ayétẹ́jú kí wọ́n parapọ̀ kí wọ́n wà ní ìṣọ̀kan fáwọn tó wà nílé àti àwọn tó wà láwọn òkè òkun ọ̀gbẹ́ni Tòfìl kò ní gbàgbé tí wàá sọ síwájú sí lásìkò tó ń sọ̀rọ̀ ní ìtò fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n péjú pésẹ̀ síbi ààyè náà ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin olóyè Louis Vlavonu tí kò lórí ọ̀fẹ́ àti wá tó sì jẹ́ pé àwọn olùjíṣẹ́ rẹ̀ méjèèjì tí kan jẹ́ ọmọ bíbí ìlú Ìfọ̀yín tí kejì sì jẹ́ ọmọ bíbí ìlú Ìsakété ìyẹn Alhaja Olga Akitobi gba ọ̀rọ̀ sọ láti dúpẹ́ bẹ́ẹ̀ bákan náà ló sì jẹ́ iṣẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin ọ̀gbẹ́ni Banabe Ọlájẹun tí ń ṣe CM fún gómìnà ìpínlẹ̀ Plateau olóyè Sẹ́tọ̀nù Gbóvalẹ̀ tí ó sì ń bẹ̀ òun náà pẹ̀lú sọgbólóhùn ọpẹ́ tirẹ̀ náà lójú gbòòrò àwọn èèyàn tí ó wà nílùú Ayétẹ́jú lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta ọdún tàwa yìí lẹ́yìn tí ó sì fi sọ nípa ìdáhùn èyí tí ó mú bá ọ̀rọ̀ délégé ìyẹn sẹ́fẹ̀ ti ìlú Ayétẹ́jú tí ológbólóhùn ìpinnu sákìyèsí bí ìjọba ìbílẹ̀ ti ìlú Ìfọ̀yín bí wọ́n ṣe gbàgbé ìlú Ayétẹ́jú ọ̀gbẹ́ni Banabe Ọlájẹun sọ síwájú sí nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ níbi ọdún náà wípé ó yẹ kí wọ́n máa ṣe ìjábọ̀ ti àdúgbò kọ̀ọ̀kan fún mẹ́rì kí ó tó di pé mẹ́rì ó mú bá gómìnà ti ìpínlẹ̀ Plateau káwọn tó lè bẹ̀rẹ̀ sí máa ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ lórí ẹ̀. ihun yẹ gómìnà ilẹ̀ Plateau fẹ́ gba òun lé Ayétẹ́jú ṣe ìdàgbàsókè ìlú ilẹ̀ Ayétẹ́jú ní ìlú Ìfọ̀yín tó ń lọ́jẹ́ kókó lẹ́bàá mo yá ń pè ní décentralisation àríkèrè àti ilẹ̀ ló ti bẹ̀rẹ̀. Eléré ọjọ́ náà tó dàlúgbọ́lẹ̀ ní Àyìnlá Arówóṣẹgbẹ́ láti ìlú Kétu tí gbogbo ọmọ Ayétẹ́jú sì ń jó tí wọ́n sì ń yọ̀ Alhaji Saheed Adeosun àti ọ̀gbẹ́ni Tòfìl kò ní gbàgbé wàá rán gbogbo àwọn èèyàn ìpè kí wọ́n má fi ṣe ìbínú lórí ibi tí ọ̀rọ̀ ọdún náà bá kù sí káàtó kábíyèsí ọba ìlú Ìfọ̀yín Aláyélúwà ọba Rafiu ṣe lálàyé ìpè ọmọ bíbí ìlú Ayétẹ́jú lòun kí gbogbo ohun tó bá ti ń lọ nílùú Ayétẹ́jú kí wọ́n máa bu òun gbọ́ nípa rẹ̀ kóun náà máa ṣe ojúṣe èyí tó tọ́ àti èyí tó yẹ àkàkàtà àwọn ènìyàn ló péjú pésẹ̀ síbẹ̀ ní ọjọ́ náà Alhaja Murufat Falọlá gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé nínú gbólóhùn ọpẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìlú Ìfọ̀yín ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àti ọjọ́ kẹẹ̀ẹ́dógún ọjọ́ má lè gbàgbé ló jẹ́ fún gbogbo ọmọ ìlú Ayétẹ́jú lápapọ̀ èyí tí wọ́n fi ṣe ayẹyẹ ọdún tá pè ní ọmọ Ayétẹ́jú lápapọ̀ tí wọ́n sì fi àdéhùn sí ọdún tó ń bọ̀ ìpè kí àwọn tó lè ṣe jù bẹ́ẹ̀ lọ Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV Yorùbá.